في النار adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala atọrọ àlékún ìgẹ̀ fún annabi sallallahu alaihi wasallam ìkẹ́ náà kó má ma lórí annabi kó má bá gbogbo àwọn sàábí annabi lápapọ̀ àtàwọn ará ilé annabi àti gbogbo olùfi dáadáa tẹ̀lé annabi títí tí èdè ọjọ́ ẹ̀san tàbí Allah subhanahu wa ta'ala kó má sáì ṣàánú àwa náà kó jẹ́ káwa náà lè wà nínú nǹkan náà àwọn ẹni tí yóò lè fi ìlànà wọn tẹ̀lé ìlànà annabi kálíbà sórí ayé àti talqiyama. Ibi tí a ti dónú tírà wa Umdatul Ahkam tí a fáwà àgbà Al-Hafidh Abdul Ghani ibn Abdul Wahid Al-Maqdisi rahimahullahu ta'ala rahmatan wasi'a. Náà ni bábù ilé tó ní sí pẹ̀lú janaba ní wíwẹ̀, ibẹ̀ ni a ti dó. Àwa débi hadithi ilé tí Ummu Salama tí wọ́n gbà wá tó jẹ́ ìyàwó Nabi sallallahu alaihi wasallam tí fi ń ṣàlàyé fún wa nípa wípé nǹkan tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo bí ò bá ṣe wò lè jẹ́, kódà kó fẹ́ jọ bí ẹni pé nǹkan àtijú ń bẹ́ẹ̀ kéèyàn má tìjú láti béèrè fún nǹkan tó bá jẹ́ sí pé àlámọ̀rí ẹ̀sìn rẹ̀ ni. Tòyẹ́ tìjú débi pé ọ̀wá ní béèrè tó bá ní ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn tó pàtàkì. So a ṣe àwọn àlàyé ilé tí ó pọ̀ lórí hadith yẹn fúnra wa. Inshallah ta'ala hadith ilé tí a ti gbé ọ̀nà ni hadith ìyá ńlá wa Aisha radiyallahu anha qalat kuntu aghsilu janabata min thawbi rasulillahi sallallahu alaihi wasallam fayakhruju ila as-salah wa inna buqa al-ma'i fi thawbihi wa fi lafzin li Muslim inú ẹgbàá àti Muslim. Látọ̀dọ̀ ìyá ńlá Aisha radiyallahu anha kọ́lọ̀ kó bá yọ́nú sí wọn. Wọ́n ní àwọn jẹ́ ẹni tó jẹ́ sí pé àwọn a máa fọ jánábà kúrò ní ara aṣọ annabi sallallahu alaihi wasallam. Annabi ó wá jáde lọ síbi tí ó ti fẹ́ kírun, ó jáde lọ kírun. Wa inna buqa al-ma' fi thawbihi, ayé bí tí omi táà ti fọ àtọ̀yẹ kúrò, ayé bí tí ó wà yẹn. So ara wọ́n sì rí ayé yẹn tánàbí ó sì kíni tí ó lọ fàṣọ yẹn kírun bẹ́ẹ̀. Inú ẹgbàwà àti Imam Muslim ó ní laqad kuntu afrukuhu min thawbi rasulillahi sallallahu alaihi wasallam fartan fa yusalli fihi. Ó lóun jẹ́ ni tó jẹ́ pé òun a máa ha àtọ̀yẹ kúrò lára aṣọ annabi sallallahu alaihi wasallam ní ti ìhà. Annabi wà lọ fàṣọ yẹn kírun bẹ́ẹ̀, annabi lọ fàṣọ yẹn kírun. Kí ni ta fẹ́ múnà hadithi? Àkọ́kọ́ ìyá ńlá Aisha ń ṣàlàyé fún wa nípa wípé ń ta mọ̀ sí àtọ̀ ilé tí ma ń dọmọ. A máa dà sára aṣọ annabi nígbàtí annabi bá ṣe ṣàní pẹ̀lú àwọn ará ilé ẹ̀, nígbà tó bá ṣe ṣàní pẹ̀lú wọn. Nígbà míì wá wà àtọ̀ yẹn a máa jẹ́ rotban fataksiluhu min thawbi bil ma'. Ìgbà míì wà àtọ̀ yẹn ó wà ní tútù tí ò ní ti gbẹ, so ó ní òun wà fọ̀ pẹ̀lú omi. Tó bá fọ̀ pẹ̀lú omi yẹn, Ànábì sallallahu alaihi wasallam yóò wá lọ kírun pẹ̀lú aṣọ yẹn, yóò lọ kírun. Wal ma'u lam yakfi min thawb, omi sì ní kò ní ti gbẹ kó lára aṣọ yẹn. Lam yajif min thawb, kò ní ti gbẹ kó lára aṣọ tí omi yóò sì tutù lára aṣọ. Wọ́n ní wàtáratan ukhra, nígbà míì sí wà nítàdí sì yẹn sọ fún wa ní pé yakunu al-maniyyu yabisan, àtọ̀ yóò ti gbẹ yóò ti gan lára aṣọ annabi. Wa hina idhin tafrukuhu min thawbihi farkan, nígbà tó bá ti lè gbẹ, Aisha ní òun wà máa há pẹ̀lú ọwọ́ kò ní fọ́ ń gbà òun ha. Tó ń bá ti wá ha tán fa yusalli fihi, annabi wà lọ fàṣọ yẹn kírun. Àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n ṣe ìyapọ̀ ẹnu lórí hadithi yìí nípa wípé àtọ̀ gẹ́gẹ́ ilé tí ń di ọmọ sí ẹ̀gbin ni àbí èsì ẹ̀gbin. Nígbàtí àwọn Hanafiya, àwọn tí wọ́n tẹ̀lé Imam Abu Hanifa tí wọ́n lọ àti Imam Maliki, àwọn Malikiya àti wọ́n tẹ̀lé àwọn yẹn náà,
wọ́n lọ síbi pé ẹ̀gbin ni àtọ̀ ilé tí ń dọmọ Abu Hanifa àti Imam Malik àti wọ́n tẹ̀lé wọn so wọ́n lọ síbi pé ẹ̀gbin ni ẹ̀rí wo ni wọ́n lò náà ni hadith ta wà ń bẹ̀rẹ̀ pé ìyá ńlá Aisha ní òun a máa fọ àtọ̀ yẹn kúrò lára aṣọ ànábì a jẹ́ sí pé tó bá jẹ́ sí pé kìí sí ẹ̀gbin ni kò ní fọ ọ̀rọ̀ fífọ̀ yẹn tó yọ nínú hadith yẹn náà fi sọ pé ẹ̀gbin ni bákan náà Imam wa Shafi'i àti Imam wa Ahmad àti àwọn àfáà aládìsí nínú wọn táwọn tó ń lọ síbi pé kìí sí ẹ̀gbin Ali ibn Azmi àti Sheikh al-Islam Ibn Taymiyyah àtàwọn míì náà nínú àwọn olùmọ̀ tí wọ́n pọ̀ àwọn lọ síbi pé àtọ̀ yẹn nǹkan tó mọ́ ni ẹ̀rí táwọn lò tí wọ́n fi sọ pé àtọ̀ nǹkan tó mọ́ ni pé kìí ṣe ẹ̀gbin ìyẹn àtọ̀ tí máa ń dọmọ yẹn tó nímọ̀ ní yù wọ́n ní ẹ̀rí wọn pọ̀ púpọ̀ nínú ẹ̀ náà ni hadith ilé tí a wà ní bábù rẹ̀ tí wọ́n mú ẹgbà wá látọ̀dọ̀ Imam Muslim nípa wípé Aisha ní òun máa hákò lára aṣọ ànábì tó bá ti gbẹ tó bá jẹ́ sí ẹ̀gbin bá ní bí tán fẹ́ lónìí tó bá jẹ́ sí ẹ̀gbin bá ní kò ní ha ló jẹ́ sí pé yóò fọ́ ní túláàsì ẹ máa wo àwọn kéèsì yóò jẹ́ sí pé yóò fọ́ ní túláàsì kódà kò bá jẹ́ sí pé bó ṣe ti gbẹ náà fífọ́ ní ó fọ́ wọ́n wá láìṣẹ́ fún àníwé pẹ̀lú pé òun a máa á gbìdúfòrí ha pẹ̀lú èékánná rẹ̀ fàlọ́kánà najisan kánípẹ́ gbin bá ní lamma kafa illa al-ma kò ní gba tító pẹ̀lú kókà fi èékánná ha àtọ̀yẹ́kò tó bá ti gbẹ àyàfi kó rí pọ́nsá rẹ̀ lómi kó fọ̀ kàsáyìrì najasat bí àwọn ẹ̀gbin yókù ṣe rí ẹ̀mù pé ìtọ̀ bá dà sáṣọ àbígbẹ̀ èyí ó fọ̀ ni ẹ̀dígẹ́tì báwọn so kò sí pé bóyá èèyàn ha kò ọ̀kẹ̀lẹ̀ fọ́ ni bákan náà nínú fàǹfà ilé tí àwọn àfáà mú wá nípa hadithi wọ́n ní a rí pé annal maniyya huwa aslul insan wa ma'danihi maniyu àtọ̀ tí ń dọmọ òun gẹ́gẹ́ ní ìpìlẹ̀ gbogbo ọmọnìyàn ìpìlẹ̀ gbogbo wa nù fala yanbaghi an yakuna asluhu najsan khabitha wà lẹ́tọ̀ọ́ ká sọ pé ìpìlẹ̀ gbogbo wa ẹ̀gbin tí ò dá ni kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ wallahu karramahu wa tahharahu torí pé ọlọ́run ṣàpọ́nlé ọmọnìyàn ó sì fọ̀ wá mọ́ ọlọ́run ṣàpọ́nlé ọmọnìyàn púpọ̀ ó sì fọ̀ wá mọ́ bákan náà wọ́n láàrí pé annabi lam ya'muru an-nabi sallallahu alaihi wasallam bi ghuslihi wa taharruz minhu kal-bawl annabi ó pàṣẹ fún Aisha pé kó lọ fọ̀ ń túláàsì òun ló kọ̀wé pé nígbà tó tutù yóò dùn fọ̀ tó bá ti gbẹ ìhà náà ni ó dùn ẹ̀dìgẹ́tì báwọn pé ànábì ò lè máa Aisha débi pé kí ó fọ́n túláàsì kó wá máa wá ìṣọ́ra lélẹ̀ tí máa ń wá irú ìṣọ́ra yẹn níbi ìtọ̀ ànábì ò sí rẹ̀ ẹgbẹ́ ńgbà tí lábáwò kò kán tọ̀ sí mọ́sálásí tó ń ti pé ilẹ̀ ẹlẹ̀ ni ànábì ní kí wọ́n da omi sí ọlá kó jẹ́ ẹ̀gbin ni tó bá jẹ́ sí pé aṣọ yẹn náà bá jẹ́ sí pé ẹ̀gbin ni àtọ̀ yẹn ni ànábì ò ní àlá Aisha kó kàn ra fi èékánná àtọ̀kù lára aṣọ yóò ní kó lọ fọ́ ni tòtá nàbí wa máa fi kírùn sáwà sọ pá nàbí ń fi ẹ̀gbin kírùn sallallahu alaihi wasallam bákan náà wọ́n fèsì nípa àwọn àádìsì ilé tó ní kí wọ́n lọ fọ aṣọ yẹn bí anna al-ghusla la yadullu ala an-najasa pé fífọ̀ tí wọ́n ní Aisha fọ aṣọ ànábì kò tọ́ka sí pé ẹ̀gbin ni kama anna ghusla al-makhat wa nahwihi bó ti jẹ́ pé kí èèyàn fankun àbí kó tu kẹlẹ̀ǹbẹ̀ká ẹlẹ́ nísìn sí ilé àlùwàlá ẹ̀dìgẹ́tì káwàlá fomi síndánù tí ẹmọ̀ pé ó nǹkan àríra ní tí ó rí yẹn la ṣùgbọ́n náà ṣe rí àgẹ́sẹ̀ gbé tí ẹni tó wá fankun àbí kẹlẹ̀ǹbẹ̀ ó wá tú ìka ẹlẹ́ kìíṣẹ̀ gbé ní ẹ̀dìgẹ́tì kò jára dẹ̀ káwọn ní wọ́n fomi fọ́ sí wá túmọ̀ sí pé gbé ni wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ìlú àtọ̀ yẹn bákan náà wà nadafatu min an-najasat wal mustaqbirat matluba shar'an gbogbo àwọn nǹkan tó bá jẹ mọ́dọ̀tí àti àwọn ẹ̀gbin ṣẹ̀rí afẹ́ ká fọ̀ ká ní ti ara wa kó ń bẹ̀ fa kayfa la yukiru ghusluhu sallallahu alaihi wasallam bó wà lànàbí ò sí wá fi rinlẹ̀ pé àlọ́ gbọ́dọ̀ fọ́n túláàsì ẹ̀dígẹ́tì wà bó lànàbí ò sí fi rinlẹ̀ ọkùnrin kan nínú àwọn sàhábẹ́ ànábì sallallahu alaihi wasallam ó sùn inú ilé ànábì ńjọ́ kan ó wá sùn ó lálà sára aṣọ rẹ̀
so ìgbà tó wá ilẹ̀ fi mọ́ ìwọ̀n ń ti aṣọ yẹn ń ti bọnú omi. Aisha wá ní ìwọ tó ẹ́pà lè dùn ní ọ́ níbi kọ́ sì wá mú èékánná kọ́kàn ra fi ha kíníkò ó bẹ́tà bí kó jẹ́ sí pé aṣọ ẹyọ kátọ́ nínà ní ọtún wá fọ́ lọ sẹ́yìn pé tó wáyé pé ẹgbẹ̀rá ni kò ní sọ orú ọ̀rọ̀ báhùn túláàsì náà ni yóò ṣe kíni yóò rí pé ó fọ́ náà ni. Nǹkan tá múnú hadithi àkọ́kọ́ kákọ́kọ́ lọ gbà lámàdájú ilé tó jẹ́ sí pé gbogbo fàǹfà tí wọ́n mú wá lórí ẹ̀ so èyí tó mi lẹ̀ jù lọ́rọ̀ náà ni pé taharatul manij àtọ̀ tí ń dọmọ yẹn kì í ṣẹ̀gbin. Ṣé mọ̀ pé a ti ṣàlàyé àwọn àtọ̀ míì síwájú bí àtọ̀ ìrèké àti àtọ̀ ilé tí máa ń jáde nígbà tí èèyàn bá tọ̀ tán so irú àwọn àtọ̀ bá ẹ̀gbin nìyàn méjèèjì ẹ̀gbin ni. Bẹ̀tẹ̀ ilé tí ń dọmọ gẹ́gẹ́ tó jẹ́ sí pé ya'qubu futur tí ó bá ti jáde lára èèyàn wíkì so àtọ̀ yẹn òun yẹ́ ṣẹ̀gbin tiẹ̀. Bákan náà istihbabu izalatihi ani thawi wal badan wa yaksilu rotban wa yafruku yabisan. Wọ́n kàn fẹ́ fún wa tí àtọ̀ yẹn bá dà sí aṣọ wa àbí ó dà sára wa ká fọ̀ náà tó bá jẹ́ sí ó wà ń tútù tó bá ti gbẹ káàkà forí èékánná ha nígbà tí ẹ̀kọ́ bá dà sí yẹn lásọ sẹ́mọ̀ ọkàn ra fi èékánná báyìí ẹ fi àákò so bí ó ṣe rí náà nù àbí bí starch tó bá dà sẹ́mọ̀ pé àtọ̀ gẹ́gẹ́ bí starch bí ó ṣe lẹ̀ so bó ṣe rí náà tó bá ti gbẹ ẹ̀yàn kẹ́ fi èékánná ó fi àákò. Bákan náà bayanu anna al-jima' yujibu al-ghusl sawahan hasala min ma'ahu inzal am lam yanzil. Hadithi eléyìí tó tẹ̀lé ní hadithi eléyìí tí a ti ra mẹ́nu bá fírí tẹ́lẹ̀ ní àwọn ọ̀sẹ̀ tí ó ti lọ náà ni hadithi Abi Hurairah radiyallahu anhu tí ń sàlàyé fún wa nípa wípé Ànábì sọ pé idha jalasa bayna shu'abi al-arba' thumma jahadaha faqad wajaba al-ghusl wa fi lafzin li Muslim wa in lam yunzil. Hadithi Abi Hurairah òun sàlàyé fún wa nípa wípé Ànábì ní tí èèyàn bá jòkó láàrin ṣùhábí al'agba ìgbàtàwọn àfáà tú orísìírísìí túnmà ní wọ́n fún bẹ̀tì yìí tí yóò tètè gbé òye wa sí tòsí náà ni pé tí èyàn bá jòkó èyàn sùn pẹ̀lú ọwọ́ rẹ̀ méjèèjì ó sùn lórí ọwọ́ obìnrin ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó sùn lé ẹsẹ̀ tóbìnrin náà méjèèjì sẹ́mọ̀ pé ó fẹ́ ṣiṣẹ́ náà so àwọn àfáà ni in tí wọ́n ń sọ Ànábì jẹ́ ni tó jẹ́ pé kìí sọ̀rọ̀ tí ó dàbí ìsọkúsọ àdàpè ní kìnnáyàtàn pé tó bá ti lè jòkó téèyàn sùn lé ẹlẹ́tọ̀ rẹ̀ lórí apá ti kan apá ẹsẹ̀ méjì náà ti kan ẹsẹ̀ ẹbí fi tán lútán so Ànábì sallallahu alaihi wasallam wá ní thumma jahada lẹ́yìn ìgbà tó ti ṣèṣe sí ó wá gbìyànjú láti ti nǹkan bọ̀ nǹkan faqad wajaba al-ghusl tí nǹkan ọmọkùnrin èèyàn bá ti lè wọ abẹ́ obìnrin ó ti pọn dandan kéèyàn wẹ̀ ó sì padàdà kéèyàn wẹ̀ jánábà so nínú ẹgbàwá àti Imam Muslim ní wà in lam yunzil pé ẹgbàwá tó wá látọ̀dà bí òwúrà látọ̀dà Nábì bákan náà pé kódà gan kátọ̀ má jáde ẹ̀hùn pé a ti ka àwọn ẹgbàwá kan síwájú pé ọkùnrin kan ní òun a máa gbìyànjú pẹ̀lú ara alé gan thumma yaksi lẹ́yìn ìgbà yẹn tó bá ṣe àtòníwá Ànábì ní tó ń ti bẹ́ẹ̀ látọ̀ ṣe wà náà ló wẹ̀ pé òun náà a máa ṣẹlẹ̀ só bẹ́ẹ̀ so Ànábì sì wà lẹ́gbẹ̀ẹ́ ìyá aláìsá ń jẹ́nà pé èmi àtẹ́lẹ̀ náà máa ṣe bẹ́ẹ̀ so tá ṣe tátọ̀ ní jáde ẹgbẹ́ ti bá ìyẹn wá túmọ̀ sí pé ìgbà tátọ̀ ti jáde àwà ní èyàn níwẹ̀ èyàn wẹ̀ tí èyàn bá ti lè gbìyànjú bẹ́ẹ̀. Hadithi eléyìí tí ó fẹ́ mú ọ̀rọ̀ wá táwọn àfáà fi fẹ́ sọ nípa wípé kò bùkátà tátò bá ti jáde kéèyàn wẹ̀ hadithi yẹn ti di nǹkan tí wọn ò lò mọ́ ní òfin ẹ̀sìn náà ni hadithi eléyìí tó wá pé al-ma'u min al-ma'i pé ó dìgbà tá a bá tó rí àtọ̀ kó tó di pàṣọ páwẹ̀ àmọ́ hadithi yẹn ó ti di mansukha so òfin ẹ̀sìn hadithi mi ti wá láti wá pa òfin yẹn rẹ́ ìbẹ̀rẹ̀ Islam ní ṣiṣẹ́ nígbà tó dé stéèjì kan wọ́n ti padà dá kúrò lójú ibi lílò. Hadithi Abu Hurairah ń ṣàlàyé fún wa nípa wípé tí èèyàn bá gbìyànjú láti súnmọ́ ẹlẹ́tọ̀ rẹ̀
ó wá ti nǹkan bọ̀ nǹkan ọ̀ranyàn ni yóò wẹ̀ ọ̀ranyàn ni kódà kó jẹ́ sí wípé àtọ̀ jáde torí pé lè annal ìlàjà wahdahu ahadu mujibatil ghusl torí pé kéèyàn ti nǹkan ọmọkùnrin èèyàn bọ́ abẹ́ obìnrin lásán kódà kọ́kọ́ ti bọ̀ báyìí kó sì yọ padà tó sáà ti débi tí wọ́n dá ní abẹ́ obìnrin ó ti padà náà kó wẹ̀ ma yukhadhu min al-hadith inta munnu hadithi àkọ́kọ́ ujubu ghusli min ilaji dhakar fil farj ọ̀ranyàn ni kéèyàn bá ti lè ti àdákàrí èèyàn bọ abẹ́ obìnrin wà in lam yahsulu inzal kódà kó jẹ́ sí pé àtọ̀ jáde ẹmọ̀ ní sí èèyàn bẹ̀rẹ̀ sí ní bẹ́lẹ̀ tọrẹ sí eré ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà ni bóyá ọgá rẹ̀ kàn pé ní ti ń retí kọ́ntrákì pé àbọ̀n àtọ̀gá rẹ̀ ti jọ ní agreement pé àwọn fẹ́ ṣe nǹkan báyìí lásìkò báyìí òun kọ́ pé kó ń lọ opportunity yẹn bí ṣe ń ti nǹkan bọ̀ nǹkan náà ni wọ́n pè é tọ̀ ọ̀dọ́ ó ti yá o ìṣẹ́jú márùn-ún náà lọ ní kọ́ fi bá wa tí láàsì tó bá fẹ́ ṣèjọsìn yóò wẹ̀ òní ṣe bí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà ni ọ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà ni kò rán ilé yóò wẹ̀ tún láàsì ní ìtàn sọ fún àmì bákan náà ìtàmù ní hadith ilé ní pé yakunu adal hadith nasikhan li hadith Abi Sa'id al-ma'u min al-ma' hadith yìí ti parẹ́ gẹ́gẹ́ bá sọ ó ti pa òfin hadith Abi Sa'id rẹ̀ pé ó dìgbà tá bá tó rí àtọ̀ ó tó di páwẹ̀ hadith yẹn ti parẹ́ dànù so ilé yóò gbé yé wa nípa wípé gbogbo tí ń jẹ́ ìran ìsúnmọ́bìnrin ó ní gbèǹdéke bí ṣe rí àṣẹ látàrẹ́lẹ̀ ẹni tó bá súnmọ́bìnrin lójú àlá sẹ̀yìnwá ti ṣàlàyé ìyẹn kọjá ó súnmọ́bìnrin lójú àlá ìgbà tí èjì kò rátọ̀ kò níwẹ̀ kódà kó rántí kó tó jí gan kó rántí bá mo súnmọ́bìnrin mo ṣe báyìí ẹgẹ́tì tí ò bá ti lè rí ìkẹkàn lára rẹ̀ kò níwẹ̀ ó yàtọ̀ sí pé ẹni tí ó kẹlẹ̀ bá ṣára obìnrin báyìí lójú ayé sáyé so kó yé wa wọn kéèyàn máa wò pé tí bá ní ẹdígẹ́tì àtòjáde níbi tójú oorun tójú ayé náà nígbà tátò wá jáde tí kò níwẹ̀ àdìtì yẹn kò sínú tí wọ́n lò mọ́ àdìtì ilé tí wọ́n fi parí báàbù yìí ní àdìtì ilé tí wọ́n gbà wá látọ̀dọ̀ Abi Ja'far Muhammad bin Ali bin Hussein bin Ali wọ́n ní annahu kana huwa wa abuhu inda Jabir bin Abdullah ọmọ Ali bin Abi Talib wọ́n ní al-Hussein yìí tí ó náà jẹ́ Abi Ja'far Muhammad bin Ali bin Hussein so wọ́n náà wà lọ́dọ̀ ohun àti àbẹ́ wà lọ́dọ̀ Jabir ọmọ Abdullah níjọ́ kan ìkànnà àwọn sàábí Ànábì tó jẹ́ àgbà sàábí ni tẹ̀mọ̀ pé Jabir bin Abdullah ohun àti bàbá ẹ̀ sàábí náà méjèèjì wọ́n ní bàbá rẹ̀ sàsọ́lẹ̀ fún pé tí bá ti lè kú pé dákan ibi báyìí ló ń fẹ́ sùn ẹgbẹ́ ti báhùn so nígbà tí bàbá rẹ̀ kú ó kú sí àárín àwọn tí wọ́n jagun ó kú sójú ogun wọ́n sí pẹ̀lú àwọn tí wọ́n sí mass burial ẹgbẹ́ tí wọ́n sí yán papọ̀ ìgbà tó yá tí Jabir fẹ́ mú àdéhùn bàbá rẹ̀ ṣẹ Jabir wá ní láti lọ sí nafsu ìgbàláyè ń tán pè ní nafsu ni pé wọ́n ti sí òkú síbì kan ìgbàláyè wà ní ṣẹ̀ríà kí èèyàn lọ wú òkú yẹn kúrò níbẹ̀ so àwọn èèyàn rí bí ọ̀ràn bí tù pé orílẹ̀-èdè tá a wà náà lẹ́yìn bá fẹ́ ṣe irú nǹkan yẹn kéèyàn kọ́kọ́ lọ gbàṣẹ ìjọba o ó mọ́ di pé ó wúrí òkú àbí ó nídìí egun òkú ẹtígẹ́ẹ̀tì so ẹ sì jọ sọ pẹ̀lú gbogbo afẹ́nukò gbogbo mọ̀lẹ́bí ọmọ olóòkú ẹtígẹ́ẹ̀tì báwọn kò ṣe pé wọn nìkan lọ́wọ́ adá ṣe tí ó wá di ọ̀nà síyàn lọ́rùn tí wọ́n lọ fẹ́ lo àbá wọn ẹtígẹ́ẹ̀tì báwọn téèyàn wá ṣe ṣẹ̀ríà ìsìláàmù ó gbà wá láàyè pé wọ́n ti sí òkú síbì kan láti jọun bóyá wọ́n ti wá ta ilé ibi tí wọ́n sí òkú yẹn sí ẹ̀sùn wípé ẹni tí èsè mọ̀lẹ́bí rẹ ló ra ilé wa kí ló fẹ́ fòkú ṣe yóò kàn ṣe bá ṣùgbàjú kó lè ṣe pé sọ́kàwò ní ó gbẹ́ sí ibi tí ẹ̀yin sí bàbá yín sí àti màmá yín sí àbí kó fi ṣe car-park tí ó mọ̀ gbé ọkọ̀ gorí bàbá yín ṣẹwà ò pé kíní ò ní dá tó nígbàtà ti talé fún èèyàn ẹjá ṣe napsu ká wú òkú yẹn gbogbo tá bá bá nú ẹ̀ ká gbé lọ sí bẹ́rì ká gbé lọ sí tẹ́ so ilé ìgbàláyé ń bẹnu ṣẹ̀ríà Islam ẹ̀tìgẹ́ẹ̀tì báhùn so Jabir bin Abdullah ibi ọ̀rọ̀ láti lọ ó wá padà wá lọ wú òkú bàbá rẹ̀ débi pé ó ní
bí bàbá rẹ̀ bá ṣe sin wọ́n níjọ́ náà lọ́n pé láì mọ iye ọdún tí wọ́n ti sí sẹ́yìn náà ló ń ṣe bá bàbá rẹ̀. Allahu Akbar. Ilé nínú àmì tó jẹ́ pé ní sí máa ń wọ Ọlọ́run ní sí máa ń ṣe kò túmọ̀ sí pé bóyá ní tá bá sin òkú rẹ̀ tipẹ́tipẹ́ tí wọ́n wá wù pẹ́ ní eré ni o ìṣẹ́ ìgbésà bí ànábì lélé ẹni eré lọ gbogbo èèyàn lè rókú ẹni tó yẹ pé kọ̀ndẹ́mù ìyẹn ní ẹgbẹ́ẹ̀tì so tí ó sì ní jẹrà tí nǹkan kan ò ní ṣe ìyẹn ò túmọ̀ sí pé bóyá ní eré ẹgbẹ́ẹ̀tì báwọn torí pé nature ọlẹ́ẹ̀lẹ́ ibi tẹ́yìn máa ń sìnkú sí gbà míì ìmọ̀ ń dìtámì ṣé òkú ó jẹrà bí ò ní jẹrà kò sì sí gbókù sí lè jẹrà tó pé ilẹ̀lẹ̀ náà wá ń jẹ òkú tó ànábì ti jẹ́ yé wa pé ájízù egun ìgégérù bí egun bàrá àdíbà kò ní jẹrà torí pé ibi egun náà ni wọ́n ti gbé ọmọ ànábì Ádámù ìyẹn kọ̀ọ̀kan ni wọ́n ti gbé àdìgbé sí àwòrán bá ṣe wà nígbàtà wà nílé ayé níjọ́ àlùkìyámà tó ibi tá a ti lọ ni pé Jábìr ọmọ Abdullahi ni àwọn ẹni wá lọ sọ́dọ̀ rẹ̀ Jábìr yìí náà ni ó tẹ̀ lásọ̀ọ́lẹ̀ bàbá rẹ̀ pétọ̀ àwọn ọmọ obìnrin tí bàbá rẹ̀ bí tí wọ́n sì kéré pé kó ṣalámójútó wọn Jábìr wá rò pétọ̀ kò sọ́nà tó ń fẹ́ gbégbà tó ń fi lè ṣàmójútó àwọn ọmọ obìnrin tí bàbá wọn bí kàẹ́lẹ̀ àfi kó jẹ́ sí pé òun ó lọ fẹ́ ìyàwó eléyìí tó ti ní experience tó ti ní ìrírí ilé ayé wọ́n ń bọ̀ láti ojú ogun ní bá ń yára lọ lànàbí wá ní àyèsí ọ̀sẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló bá ní bẹ́ẹ̀ ni pé òun tètè ń lọ lé ní ànábì ní sọ ti fẹ́yàwó ni ẹmọ̀ ànábì ní ń bá wọn sábé sáwàdà púpọ̀ ó sọ ti fẹ́yàwó ni ó ní bẹ́ẹ̀ ni ṣé ọlọ́mọge lọ fẹ́ ni àbádélébọ̀ ó ní adélébọ̀ ló ń fẹ́ ànábì ní sí wá fẹ́ ọlọ́mọge tí ó mọ̀ bọ́ ṣeré tí wọ́n náà mọ̀ bá ṣeré torí pé òun náà ọ̀dọ́ ló náà ẹjọ́ máa fi egun ọ̀dọ́ ẹjọ́ máa fi tó ìrìn àjò ara yín olówá sọ fún ànábì pé rízì tó jẹ́ kó ń fi adélébọ̀ ni pé bàbá òun fi àwọn ọmọ obìnrin ìkánlẹ̀lẹ̀ tó jẹ́ pé àbúrò ni wọ́n kò wá sẹ́ni tó lè mójútó wọn tó máa ní kó ń lọ fi ọlọ́mọge nísìn kò tí ní ìrírí ó lè máa kanra bíbákàbákan máa ma àbúrò òun sì fẹ́ sìn wọ́n débi pé àwọn náà fi láǹfààní àti lọlé ọkọ ẹ̀dìgẹ́tì bá wà sí ìyá bàbá rẹ̀ ló tẹ̀lé ló fi lọ fẹ́ adélébọ̀ Jábìr yìí ọ̀rọ̀ rẹ̀ pọ̀ gan nínú àwọn tó yẹ kí wọ́n gba hadith Ànábì wa sallallahu alaihi wasallam lọ́pọ̀ ní Jábìr ibn Abdullahi jẹ́ wọ́n wá nígbà tí wọ́n wà lọ́dọ̀ Jábìr wà indahu qawmun àwọn jàmáà kan náà kó àwọn wá sọ́dọ̀ rẹ̀ fasa'aluhu 'anil ghusl wọ́n wá ń bi léèrè nípa pé bó ni ìwẹ̀ jánábà faqala ana Jábìr ibn Abdullahi wọ́n sọ fún ẹ pé yakfika sa'un ń sọ fún Hasan al-Hussein ibn Ali ń sọ fún pẹ́tọ̀ ọ̀gbọ́ ó ti tú ọkàn lo dédé omi tí ò ju múdù mẹ́rin lọ ẹ̀pẹ́ múdù tá ma fi yọ jákà tí ò ju mẹ́rin rẹ lọ bí abọ́ kan kò bí ewu kan àtàbọ̀ kò bí ewu tó nọ́mà tí ṣe ìtàn ti jìn àti àbọ̀ rẹ̀ pé irú omi yẹn ó ti tó ìwẹ̀ jánábà faqala rajulun ọkùnrin kan òun wá sọ pé ma yakfini irú omi yẹn ò lè tó mi láíláí faqala Jábìr wọ́n fún lésì pé mo ní omi dédé kò bí ewu kan àtàbọ̀ tó jẹ́ sọ́rún múdù mẹ́rin yẹn pé yóò tó ọ láti fi wẹ̀wẹ̀ jánábà ìwọ ní ò lè tó ọ Jábìr wá ní kana yakfi man huwa awfar minka sha'ran wa khayran minka pé omi tí wọ́n ń júwe fún ẹ̀ sọ́rún ẹyọ kan yìí ó ti tó ẹni tó jẹ́ pé ó ní irun lórí jù ọ lọ ó sì tó ń lóore jù ọ lọ yuridu Rasulullah sallallahu alaihi wasallam ànábì ní rí fásí pé ànábì gan dédé omi tí ma ń lò jù sọ́rún kan lọ dédé múdù mẹ́rin ní kò bí ewu kan àtàbọ̀ lómi tí ma fi wẹ̀ jánábà irun orí ànábì sì pọ̀ ju irun ti ẹ lọ ìwọ wá ń sọ pé kò lè tó wọ ẹtíkẹ́tì tó ń fi ọ̀rọ̀ ànábì ń fi ń dá ọ̀rọ̀ padà sí lẹ́nu pé ẹni tó lóore jù ọ lọ tí irun rẹ̀ sì pọ̀ jù ọ lọ ó tó pé irú èèyàn wo nìwọ thumma amanna lẹ́yìn ìgbà yẹn ó wá ṣáájú fún wa fi thawb níbi aṣọ tó wọ̀ ẹtíkẹ́tì ó ṣáájú fún wa
wà fi lafzi nínú gbólò mi kana rasul sallallahu alaihi wasallam yufrigul ma'a ala ra'sihi thalatha ó lánàbí a máa da omi sí orí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí a bá ti ṣàlàyé ilé náà pé nígbà tó bá débi orí yóò fọ orí ni kò ní pa orí tí máa ń sàrò àlá ní ó pa orí ìwẹ̀ jánábà yàgbà yóò fọ orí yẹn gẹ́gẹ́ lẹ́ẹ̀mẹ́ta kọ́ọ̀lá wọ́n wá ní ọkùnrin tí wọ́n ń rìfà sí àgọ́jú lẹ́bí kọ́ọ̀lá wọ́n yẹ fìrì wọ́n ní òun náà ni al-Hasan bin Muhammad bin Ali bin Abi Talib pé òun ní ẹni tí wọ́n ń rìfà sí tí ó sọ pé irú omi yẹn ò lè tó òun wà Abu Muhammad bin Hanafiya bàbá rẹ̀ ni Muhammad bin Hanafiya kí ni táàmù nínú hadithi yìí ìtumọ̀ tó kó sínú ó pọ̀ gan nípa wípé a rí pé àwọn tí wọ́n jẹ́ àwọn aṣíwájú wa dáadáa nínú ẹ̀sìn Islam tí wọ́n bá rí ẹni tó nímọ̀ jù wọ́n lọ bí àwọn olùmọ̀ láàrin wọn máa lọ ń gbéra wọn láti lọ bi wọ́n ní béèrè tí wọ́n lọ bá wọn láàyè wọn yá nǹkan kan wà tí mo fẹ́ bi yín àfà ìmámù nǹkan kan wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín báyìí yóò wà lè ṣàlàyé ìdájọ́ ẹ̀sìn fún wa lórí ẹ̀ wọ́n ní àkọ́kọ́ táyẹ̀ ní hadithi yẹn nà torí pé gbogbo àwọn tí wọ́n kóra wọn àti àwọn àjọ tí wọ́n náà wà lọ́dọ̀ Jábìr ibn Abdullah yẹn ìbéèrè ẹ̀sìn náà ló pa wọ́n pọ̀ tí kálukú wọn ń béèrè lọ́wọ́ Jábìr ibn Abdullah radiyallahu anhu wọ́n wá ní ń tá múnú hadithi ní pé a rí pé ọ̀ràn èèyàn ní gẹ́gẹ́ bá ṣe sọ náà ní bábù yìí pé káwẹ̀wẹ̀ jánábà ọ̀ràn èèyàn ní wàdálíká bí ifadatil ma'i ala al-udwi wa saylanihi alayhi ìyẹn ni pé ká da omi sí àwọn oríkèríkè ara wa káwájú omi yẹn sàn síbẹ̀ dáadáa ká má fi àbùjẹ́ ìjẹkù kẹ́kẹ́ ẹlẹ̀ pé famata hasala dhalika ta'adda al-wajib ìgbàkígbà tá a bá ti lè rí ṣe tá a rí pé omi ti ká gbogbo ara wa tí wọ́n ṣe lọ́rùn èèyàn lé wa lórí àti ṣe bá ọ̀ràn èèyàn tó lọ́rùn retí lọ́dọ̀ wa àti ṣe bákan náà qala fi bidayatil mujtahid wọ́n sọ ọ́nà tí a bidayatil mujtahid pé la yustadallu bihi ala luzumi dalk wala ala adamihi ẹ̀rí ò sọ pé tá a bá ń wẹ̀wẹ̀ jánábà kéèyàn máa fọwọ́ gbó kò sì sínú ẹ̀ bákan náà pé kéèyàn máa fọwọ́ gbó tí ẹ̀pẹ́ a sí àwọn àlàyé kan síwájú táwọn àfáà mú wá nípa wípé àwọn ààyè kan wà tí a bá rí pa a bá wẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà omi sábà débẹ̀ bóyá bí abíyá bí àwọn joint ibi tí ìta ti sẹ́ndì ẹ̀dígẹ́ ti báwọn pé so omi lè má láǹfààní àti débẹ̀ àbí àwọn pòlòpólò ọmọ níka ẹsẹ̀ pé ìyẹn lè dọ́gbọ́n ìyá abẹ̀yẹn tí ó máa gbó so àwọn àfáà sọ bẹ́ẹ̀ bẹ̀t kìí ṣe pé bẹ́ẹ̀ nílùú kan ló wá ní sọ̀rí èèyàn máa wá dìkìkì látọ̀dà náà bí pé àdìsí tó ní àdálùkù àwọn àdìsí tó wá lórí ẹ̀ àwọn àfáà ní ìfẹsẹ̀ múlẹ̀ ẹdíjẹ́ ti bá wọn so bẹ̀t ọ̀rọ̀ àwọn àfáà ń bẹ lórí ẹ pé àwọn ààyè tí omi ò bá ní dé téèyàn sì gbá omi ò rí bí débì pé kò sí láì fi kí èèyàn fi ọwọ́ gba àwọn ààyè yẹn bákan náà àfáà àgbà Ibn Daqiq al-Eid wọ́n ní wa laysa dhalika ala sabili at-tahdid kí a sọ pé a lo múdù mẹ́rin sọ́rún kan wọ́n ní yóò sí lórí ojú pọ̀nà pé gbèdé omi tí wọ́n fẹ́ jálò ní gbèdéke nù torí pé tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ mọ̀ pé environment mọ́ yàtọ̀ sí wọn ok ẹni tó lọ ibi iṣẹ́ bricklayer látàárọ̀ ẹgbẹ́tì tí ò ti wẹ̀ àbí àdúgbò ibi tí egbó wá wà táwọn pé ewu púpọ̀ lóríṣiríṣi tẹ́gbẹ́ tẹ́yìn bá fẹ́ wẹ̀ ọ̀ lè kọ̀mpí ara rẹ̀ pẹ̀lú àwọn tó yẹ pé wọ́n wà ní ìlú ègbó pẹ́pẹ́ lómi gan tẹ́ bá ń gbọ́ rìpọ́ọ̀tì ọ̀sẹ̀ kan ẹlòmí lè mọ́ bọ́ṣù tó wọ̀ lẹ́sẹ̀ ní ó fi sùn lórí bẹ́ẹ̀dì báwọn torí pé gbogbo ibi tó ń lọ ibi tó ti táì ní kò síbi tó dọ̀tí kò sí pé ìgbẹ́ ẹran wà nìkan ìgbẹ́ ajá kan wà lójú ọ̀nà ẹgẹ́tì ẹ̀ lórí gbogbo ọmọ báwọn so irú ẹni yẹn jẹ kódà kó má wẹ̀ lọ́sẹ̀ kan ẹ̀tì ẹ̀ ló fi lù pé kó wẹ̀ torí pé àwọn nǹkan tí ó máa fa òórùn pé èèyàn wẹ̀ láti bí ac sí bí ac ẹgẹ́tì òógùn náà lèyàn máa ń láti máa mú àwọn odò ọkọ̀ odò wá ẹgẹ́tì báwọn so káwá wò ó pẹ̀lú àwọn tí wọ́n bá wà níbi tó jẹ́ sí pé kò sí
ìdọ̀tí púpọ̀ lọ́dọ̀ wọn bó ti ẹ̀ jẹ́ sí pé àwọn àfáà sọ pé ọ̀rọ̀ tí Ibn Daqiq al-Eid ń sọ yìí pé ọ̀rọ̀ àwọn olùmọ̀ táwọn fẹ́ fàyọ ni pé àmọ́ tí Jabir ibn Abdullahi fi ń tako Al-Hasan ibn Ali yẹn òun gẹ́gẹ́ ló wà á jẹ́ òjò gbóná pé kó jẹ́ sí pé múdù mẹ́rin tó jẹ́ sọ́run kan náà là á lò kò ní jẹ́ sí pé à ń wéṣì omi à ń somi ní ìṣekúṣe àwọn kan mú ìlàlẹ̀ oríṣiríṣi wá oríṣiríṣi pé ṣe mọ̀ pé ní ìlú Madina àti Mẹ́kà pé ilẹ̀ dẹ́sàtì ní sábà lómi pé ilẹ̀ lérí kiri ó so omi kó tó di pé wọ́n romi ìwọ̀n bómi tí wọ́n bá rí náà wọ́n náà fẹ́ mánéjì láti fi wẹ̀ sí ìlọ́tún wọn lọ fẹ́ ṣe omi ní ìṣekúṣe akọ́ntìrì fẹ́ sí wà bẹ́ẹ̀ lódodo kódà irú Niger ẹgbẹ́ Chad dáwọn tó sí wa àwọn tí wọ́n travel lọ síbẹ̀ wọ́n ròyìn pé bí ìjọ tí wọ́n bá fẹ́ wẹ̀ láìwé ẹ̀kan ṣoṣo láàrin ìjọ márùn-ún ìjọ tí wọ́n bá fẹ́ wẹ̀ pẹ̀lú àìsí omi tí wọ́n bá tún wá wẹ̀ tí wọ́n fẹ́ pọn omi wọ́n ní kànga yẹn ó jìn débi pé wọ́n so igbá tó jìn okùn tó gùn gan wọ́n so mọ́ ẹ̀yìn ràkúnmí yẹn wọ́n wá ju igbá yẹn sínú odò ràkúnmí wọ́n wá máa lé síwájú ràkúnmí ní máa fà ó kọjá pé èèyàn lè fà á téèyàn bá já sínú kànga inna lillahi wa inna ilayhi raji'un torí pé ó dúdú pé kò tí ẹ̀ sí bẹ́ẹ̀ fi fẹ́ rí yàn gbẹ̀gẹ́ ṣùgbọ́n tá ń gbẹ̀gẹ́ iṣẹ́ náà ń ṣe so iṣẹ́ ńlá gidi náà ń ṣe so irú ìṣe sí yẹn ní ṣẹ̀ríà Islam náà wà wùpẹ́ ó dá gbọ́ ẹ̀yin tẹ́ bá ti ẹ̀ lómi lọ́dọ̀ yín náà ẹ má hùwà musrif ẹni tí ó máa ṣe ìṣe àpà ẹ má torí pé ẹ lómi omi yẹ lẹ́ni táàbù kẹ́ra máa waste omi náà bí ó ṣe dá ṣẹ̀ríà Islam ò fẹ́ wala tusrifu innahu la yuhibbul musrifin ọlọ́run ni ẹ má wùwà bùtùlú ìwà ẹni tí ó máa ṣe nǹkan apà torí pé ọlọ́run nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ so ọ̀rọ̀ Ibn Daqiq al-Eid ibẹ̀ láti lọ tí wọ́n sọ pé ọ̀rọ̀ yẹn ṣe ala tahdid pé múdù mẹ́rin ànábì yẹn pé kìí ṣe àlà wọ́n ní torí pé kí ni ikhtilafil awqat aw al-halat torí pé àwọn àsìkò a máa yàtọ̀ sí àwọn àtàwọn àṣesí kaqillatil ma' wa kathratihi orísìí ìdáhùn mọ́ wá náà pé gẹ́gẹ́ bí pé environment mi wà omi ò ní pọ̀ níbẹ̀ environment mi sì wà omi ó pọ̀ tí ó pọ̀ gan wà safar wal hadar ìgbà mi wà ó lè jẹ́ pé orí ìrìn àjò olè yóò wà tí jánábà yẹn fi ṣẹlẹ̀ síyàn so ìgbà mi sì wà ó lè jẹ́ pé ilé lẹ́yìn wà bákan náà ń táyẹnu hadith yẹn ni pé istihbabu takhfif min mahi tahara wọ́n fẹ́ fún wa ká ṣe fúnfún yẹ́ púpọ̀ omi tàbá fẹ́ fi sì mọ́ra wọ́n fẹ́ fún wa kó mọ́ sí pé èyàn wò pé àpàṣẹ omi tó pọ̀ náà nìyẹn wá lómi 25 litres ló fẹ́ wọ jánábà ìyẹn ó ti pọ̀ jù wá bákan náà al-inkaru ala man yukhalifu sunnata an-nabi sallallahu alaihi wasallam àtakò tó lágbára ń bẹ lórí ogun ẹnikẹ́ni tó bá fi lè yapa ìlànà nabi sallallahu alaihi wasallam ilé láàrí pé Jábìrù fi sí àtakò fún Al-Hasan bin Ali bin Abi Talib nípa wípé ẹni tó nírun jù ọ lọ tó sì tó ń lóore jù ọ lọ omi yìí ti tó tí ń ṣe ó sí ọlọ́run tàwa nìwọ tó sọ pé omi yóò lè tó so báàbù yìí ó ti délẹ̀ ní báàbù ghusl min al-janaba tàbí Allah subhanahu wa ta'ala ó mọ́ sàì fún wa ní àgbéyẹsẹ̀ rẹ̀ ghusl min al-janaba nǹkan tó pàtàkì ní gẹ́gẹ́ bá sí sọ ṣẹwárí àwọn kan wà tó jẹ́ pé ìròrí títí wọn ni pé wọ́n fẹ́ máa lo Qur'an lásán pé tí a bá ti lè rí ní Qur'an ìlà gbàgbọ́ nítàbí Ànábì bá mú wá tó bá ṣe déédéé làákàyè àwọn ògbà tó bá tako làákàyè àwọn òdùnà làákàyè tí ó ti kó virus gbọdọ̀ ṣọ́ra torí pé ẹni tí máa ń tako lànà nábì ó ti already tako al-Qur'an tí sí ọ̀rọ̀ Ọlọ́run ẹ wò nísìn ọ̀rọ̀ alámà rí jánábà yẹn kí ni tọ́lọ́wọ́ bá lókè lásọ ọ̀nà Qur'an wa in kuntum junuban fatahharu tẹ́ bá ní jánábà ẹ̀sìn mara bó láti wọ jánábà kò sínú Qur'an tó gbẹ ẹni tó lé Qur'an nìkan ó ti tó òsín tó kàn wá pẹ̀lú hadith ẹ̀rí bí wọ́n ti gbé gbági irú ẹni yẹn a lè sọ pé kò ní jẹ́ mùsùlùmí tó bá jẹ́ pé bí Kùránì ṣe sọ pé
tẹ́ bá ní jánábà ẹ sì mára bó lọ́ sì mára kò sínú Kùránì àìbẹ̀ẹ̀kọ́ so ìlà fi máa ń sàlàyé fún wa nípa wípé kò sí bọ́ sí fẹ́ ṣe tọ́ nílò súnà nẹ́bì sallallahu alaihi wasallam tó wípé súnà nẹ́bì ló wá sàlàyé Kùránì fún wa àwọn nǹkan pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé Kùránì ó kẹ́ sàlàyé Ọlọ́run sàlàyé mujmalan lódìdí ni wa aqimus salah ẹgbẹ́ ìgbé lọ́lọ́run sọ níbẹ̀ ní Kùránì àkásùbá méjì kò sínú Kùránì ẹgbẹ́ ẹni tó wá ní Kùránì nìkan ló ń fẹ́ ló wọn lọ hadith ànábì ajẹ́sí pé bóò ní ó ṣe kí àṣùbá àti ẹ̀ kò sínú Kùránì pé túláàsì bẹ́ẹ̀ ṣe ṣe ní takbiratul ihram bẹ́ẹ̀ bá fẹ́ wọ̀n bẹ́yàn bá sì kírun tí ó ṣe takbiratul ihram kò níhùn nínú hadith ànábì láti rí àyíbẹ̀ kọ́ ni so àwọn àdájọ́ yẹn wá pọ̀ tó jẹ́ pé téèyàn bá ní lo súnà ànábì fábí ayyi hadithin ba'dahu yu'minun ọ̀rọ̀ àwọn Kùránìyànù pé Ọlọ́run sọ pé èwo mú àdíìsì tó bá fẹ́ tún bí wọ́n ṣe wínú pé àdíìsì wo lẹ́tọ́ a máa lò lẹ́tọ́ fẹ́ nígbàgbọ́ sí lẹ́yìn Kùránì pé àdíìsì wo lẹ́fẹ́ nígbàgbọ́ wọ́n wá ju àwọn àyátì tí ń sọ̀rọ̀ nípa pé tẹ́ ẹ bá fi lè tẹ̀lé ànábì ẹ mọ̀nà àti Allah àti Rasul ẹ tẹ̀lé tọ́lọ́n ẹ tẹ̀lé tànábì wa man yushaqiqi Rasul ẹni tó bá yapa ìlànà ànábì tí ó gba àwọn àyátì tó yẹ pé ẹ lè bẹ́ẹ̀sì ṣe àyàfi kó jẹ́ pé àtọ̀dà nábìlẹ̀ ti gbà gbò lẹ́ti fẹ́sẹ̀sì ẹwọ̀rọ̀ zaka tó ń ti bó ṣe wà náà àdíkà nábì tó yẹ pé bí èyàn bá farabalẹ̀ dáadáa kó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn tó yẹ pé wọ́n mọ kòókùn dún nípa àlámàrí zaka ọ̀n kàgbà yóò mọ̀ dàrú yóò mọ̀ yíwọ́ nínú hadithi mọ́ ń sọ fún ọ so wà á tún zaka náà lọ́lọ́run sọ ó bí ó ṣe wá tẹ́lì sọ́ọ̀bù zakatul mawashi zaka nǹkan ọ̀sìn ọlọ́run sọ nù Kùránì zakatu nakdeyi kò sọ́nà Kùránì átù zakati ẹyọ zaka inú zaka wò láwáyọ asinabu zaka kò sínú Kùránì Ànábì ló sàlàyé pé zaka irúgbìn ó wà lọ́tọ̀ zaka ẹranko nǹkan ọ̀sìn ó wà lọ́tọ̀ zaka owó ó wà lọ́tọ̀ zaka ọ̀ṣọ́ olí ó wà lọ́tọ̀ kódà òwúrù tìjárọ̀ táwọn àfáà tó fi lépa bá gbẹ́ pé èèyàn ṣe bísínẹ́sì kọ́ válù bísínẹ́sì yẹn láàrin ọdún gbogbo lè tọ́ bá tẹ̀lé lánàá Nábì bó lọ sí fẹ́sẹ̀sì Islam tí ó pè impossible tó ibi tá ti lọ ní pé àwọn kan wọ́n sọ pé kò sí tó kọ̀wá Kùránì nìkan la fẹ́ lò kò sí bọ́ sí fẹ́ wẹ jánábà pẹ̀lú Kùránì nìkan Ọlọ́run ṣàlàyé bá ṣe wẹ jánábà fánà Kùránì inú hadith Ànábì ńlá padà sí tó ní tá bá ń gbọ́ irú àwọn ọ̀rọ̀ rí báyìí àbí àwọn wà síbá ní wọ́n sọ pé Kùránì sọ ńlá wọ́n tẹ̀lé ẹ mọ̀ pé ẹni ànù ní ó tẹ̀lé Kùránì ó sì tẹ̀lé hadith Ànábì sallallahu alaihi wasallam kò sí bọ́ọ̀dì fẹ́ ṣe ẹ̀sìn Islam yìí o kò sí ń tọ́ fẹ́ fi kún láì lo hadith Ànábì sallallahu alaihi wasallam torí pé tó wáyé pé Ọlọ́run kọ̀ fẹ́ ẹ máa wo àwọn àfáà wa ẹlòmíì kọ mùjàládátì 500 ẹ̀tíra tó gba volume 500 ẹlòmíì kọ kí ni àlàyé òun náà fẹ́ ṣe fún àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn àbíbẹ̀ẹ̀kọ́ àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n wá fẹ́ ṣe ibi tí wọ́n ti mú ọ̀rọ̀ ẹ̀sìn Kùránì ò gbájú dédé báyìí náà lọ ẹ̀jẹ̀tì alùkùránì tí ó ń sàlàyé ẹ̀sìn fún wa tí ẹ̀yọ̀kẹ́ náà ní ẹwà wòye tẹ̀fsírì oríṣiríṣi lónìí táwọn àfáà kọ nípa bọ́lọ̀n ṣe kẹ́kàlùkù tó pẹ̀lú mímọ̀ ni wọ́n fi kọ tẹ̀fsírì ẹwọ tí àdó ṣe pọ̀ lọ́jọ́ àtúrẹ́rẹ́ kíyàn wá sọ pé Kùránì nìkan ni mo fẹ́ lò nǹkan mẹ́rin lọ́wọ́ fẹ́ ṣe mẹ́sìn ọ̀nà èyí kẹ́kẹ́ sí kí ń tàn gbóná ẹyọ̀kan náà ni ìsídákó wọ́n jẹ́ sí pé mùsùlùmí ni àbí kó jẹ́ sí pé aláìmọ̀kan ni ìrújú ti wọnú ẹ̀mí rẹ̀ àmọ́ tó wáyé pé ẹni tó mìí ẹ̀ ẹ̀nà alábòsí ni wọ́n gbogbo ẹ̀tọ́ máa ń wí gbólóyìn àwọn àhádìtì tó bá ṣe déédéé fẹ́ ẹnu wọn fún wa máa lò ọ̀gá wọn kí ń takò Umar bin Khattab so wọ́n bí ní question kan ní conference kan tí wọ́n ṣe nípa wípé àwọn nǹkan àwọn ẹnìkan wà tó jẹ́ sí pé ó ti lọ hajj mùsùlùmí ni kódà máa kírun rẹ̀ déédéé so wọ́n máa act film àwọn ẹni tíátà yẹn ni so ìgbà míì wá ìpín tí wọ́n pín fún nínú fíìmù tí wọ́n act ní pé kó act bí pastor nígbà míì ìgbà míì bí babaláwo tí ó máa pọ̀fọ̀ ìgbà míì wà tó yẹ pé yóò gbé ẹbọ lọ sóríta nínú fíìmù yẹn náà ìgbà tí
ọ̀gá tí ń takò àdísì ànábì ìgbà tí ó dáhùn ó bá ní kò sí nǹkan tó burú ń bẹ̀ sí bí ń sá ń kírun ń gbáwẹ̀ innamal a'malu binniyat mo ní ọ̀daràn ní innamal a'malu binniyat àdísì Umar ibn Khattab tẹ́ ń takò Abubakar ẹ̀ ń takò Umar ẹni wọn ò níbi ànábì kò sí ẹni tó gba àdísì innamal a'malu binniyat wá tó ju Umar ibn Khattab lọ inú Bukhari àti Muslim tẹ́ fi ń takò inú rẹ̀ náà ló wà ẹwò fi ẹnu ẹ̀sìn ní ààlè ló kò gbáládìsì àwọn olóbi sọ̀rọ̀ innamal a'malu binniyat ẹwọ nǹkan tí ó máa fi ń pè àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé wọn sákèsí pé ẹ má jẹ́ kó yín wọnú jahannam ẹ má jẹ́ kó bá yín so kéèyàn mọ ìbò ní ó ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ àmánà ni ẹwọ Ibn Sirin ó ní al-ilmu dinun ìmọ̀tẹ́rì ẹ̀sìn ni fàlíyàndò àdákùn kẹ́ni kọ̀ọ̀kan yín lọ wo ìbò ní ó ti kọ́ nípa ẹ̀sìn rẹ̀ Muhammad bin Sirin ó sọ bẹ́ẹ̀ ní Muqaddimah Muslim nípa wípé ẹ̀sìn yìí àmánà ni téèyàn wo kìí sọ ní tí ń tẹ̀lé fẹ́nu téèyàn náà ti mọ̀ pé lágbájábà ìfẹ́nu ní tẹ̀lé èèyàn tó pèsè àkíyèsí pé ẹ̀yìn àfáà náà lè máa sọ pé kò dáa tí wọn ò bá pín ogún òkú tó ti kú ẹ sì mọ̀ pé àfáà gbà ni bàbá yín kí ló tẹ́ wá gbèkó lógún tẹ́ pín oníwọ̀n òkú mú ànábì náà ànábì Ọlọ́run ni bàbá yín ṣé mọ̀ pé àfikọ́ Ọlọ́run ṣàánú wa náà ni èèyàn fi gbọdọ̀ ṣọ́ra gbogbo àti wà láyé kan tó jẹ́ pé social media téèyàn bá ṣọ́ra nínú ilé èèyàn náà lèyàn ó ti máa ra dátà fúnra rẹ̀ ó sì di gèfèrí èèyàn gbọdọ̀ ṣọ́ra gan púpọ̀ tó ibi tá a ti lọ ní pé gbogbo yejú wọn kò sí máa ti fẹ́ sí ẹ̀sìn Islam irọ́ náà máa ń pa kọ̀bùlí ìgbàdí tí wọ́n gbàgbọ́ pó wà ṣé ẹ̀ka Kùránì ní ìlàbí ìlàbíláàtì láti pálí dé pálí kejì ẹ̀ka ẹ̀rí bí ní kọ̀bùlí àti ìgbàdí wà wọ́n sì gbàgbọ́ wọ́n sì lo kọ̀bùlí àti ìgbàdí gbóná ti ṣe nínú àdíjà nábì náà ni pé téèyàn bá dé wọn kù àbúwá lé wọn kún tí ó fi tẹ́ràn rẹ̀ kọ̀bùlí àti ìgbàdí ni ó wá pọ̀ bẹ́ẹ̀ nínú òfin ẹ̀sìn tó jẹ́ pé àlè rọrọ̀ kó nú àhàdìtì ànábì ilé tó bá ti lè fẹsẹ̀ múlẹ̀ nú àhàdìtì ànábì lílò ní ànábì ní àlà utitul Qur'ana wa mithlahu ma'a ẹgbọ́ wọ́n fún èmi ànábì ní al-Qur'an àti irú rẹ̀ in tó ṣe dédé Qur'an náà àhàdìtì ànábì sallallahu alaihi wasallam náà àhàdìtì ànábì kò sí bọ́ ti fẹ́ ṣe ànábì ti ṣàlàyé fún wa nínú àwọn àhàdìtì tó pọ̀ nínú ẹgbàwá kan ànábì sọ pé ẹgbọ́ Ọlọ́run ọba àlékiọlá ó fún mi ní Kùránì ó wá fi súnnà yẹn tẹ̀lé lópin ìgbà tẹ́ ẹ bá ti lè dì ọmọ méjèèjì ẹ lè sọnù láíláí nínú ẹgbàá mi ó ní taraktu fikum shay'ayn mo fi sáàrin yín nǹkan méjì ma in tamassaktum bihi nǹkan tó jẹ́ pé tẹ́ ẹ bá dì mọ́ dáadáa lan tadillu abadan ẹ lè sọnù láíláí kitaballahi wa sunnati náà ni Qur'an àti ìlànà ní ànábì wọ́n ń dá Qur'an yọ wọ́n fẹ́ fi ìlànà ànábì lẹ́lẹ̀ tàbí Allah subhanahu wa ta'ala nínú àánú ẹ̀ kó mọ́sá ìlàwá kó mọ́sá ìfún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ kó jogún ìmọ̀ eléyìí tí ó wúlò fún àlẹ̀ umma kó jogún ẹfẹ́ ní kọ̀ọ̀kan wa kó mọ́ sí alọ́nà o àwọn táwọn náà ń sí ayé lọ́nà ọlọ́ndá kó mọ́sá ìbá yí padà sí dáadáa má jẹ́ kí wọ́n bá bẹ́ẹ̀ kú ọlọ́run kó dáhùn kó tó ẹnì kọ̀ọ̀kan wá sí wọ́n wá jẹ́ káwa náà rápadà sí aburú aqulu qawli hadha astaghfirullaha li wa lakum subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh